níbi tá ó ti máa ṣàgbéyẹ̀wò ipa táwọn ilé ẹ̀kọ́ ń kó nínú tàṣà ti ṣe tèdè Yorùbá. Abala orírun ló sì kẹta níbi tá ó ti máa kí oríkì ìlú àtoríkì orílẹ̀ lọ́lọ́kan òjọ̀kan. Abala tó kẹ́yìn ní dáhùn ìbéèrè lágán o. Tẹ́ ó ti máa jẹ̀bùn tẹ́ bá ti gbà béèrè. Ọláìdé Olóhùn Òyìn ló ní ẹ máa gbọ́ o. Ètò àṣà ládùn yìí o. Torí wọ́n lọ́mọ tó bá sọ lẹ́nu ló sàpò ìyàkọ́ àṣà Yorùbá. Ó ga jù. Irọ́ lẹ́mí pa Yorùbá ò lè parun. Èké lẹ́mí ṣe àṣà yìí ò lè parun. Àtẹ́lẹwọ́ labálà Èdùmàrè ló kọ́ ọ́. Irọ́ lẹ́mí pa Yorùbá ò lè parun. Ẹ káalẹ́ o, a kí yín o, akẹ́yìn èèyàn dúdú akẹ́yìn èèyàn funfun, akẹ́yìn kàṣàì dúdú kàṣàì funfun òjòjò mọ̀mọ́ ní ṣòwòkówó mọ̀ lè nájà kókókó báyìí lára ọ̀tá ọmọ lé o. Ǹjẹ́ wọ́n pé kankan jẹ́jọ́ láwo Tinubu ìjòkùn wọ̀kọ̀kọ̀ láwo ẹ̀bá ọ̀dọ̀ màwọ́ báyìí náà láwo òjò láàdí á fún èrègè àlọ́ tí wọ́n ní yóò jòbí àgbọ̀n kan. Ǹjẹ́ kó tó jòbí àgbọ̀n kan tán kọ́ èrè gbogbo ní ìwọ ọ̀tọ̀ ni nínú ilé yìí tẹ́tí ńlá àǹfààní láti máa gbọ́ wa tẹ́tí ń gbọ́ ètò tiwa ètò tiyín ètò ọmọ kóòtù òjìbí ètò ọmọ Oòduà ètò ọmọ Yorùbá nílé lẹ́kọ̀ọ́ lódò lẹ́yìn odi gbogbo wa lágbára lọ́lọ́ Ọlọ́run Olódùmarè ire gbogbo ní òwò tọ̀ wá o. Àbá wọn níre lọ́wọ́ àbá wọn níre lápò àbá wọn níre nílé lágbára lọ́lọ́ Ọlọ́run Olódùmarè ire wa ìwájú ni yóò mọ̀ lọ. A ò ní bá wọn rógun gbàmígbàmí lágbára lọ́lọ́ Ọlọ́run Olódùmarè a ò ní bá wọn rógun gbàmígbàmí lágbára lọ́lọ́ Ọlọ́run Olódùmarè. Ẹ jẹ́ wí lẹ́ẹ̀kan sí kópé mẹ́ta a ò ní bá wọn rógun gbàmígbàmí lágbára lọ́lọ́ Ọlọ́run Olódùmarè. Bẹ́yìn bá ń gbọ́ tó bá ń sẹ́wẹ́lẹ́ lọ́dọ̀ ti yín níbẹ̀ òye kan ní Crest 91.1 FM lè ńlá àǹfààní láti mọ̀ tẹ́tí sí ṣe é ti mọ̀ wípé ọwọ́ gẹ́gẹ́ báyìí ni wọ́n pín sí iwájú ojó òkè títí ta ní múnísọ̀pọ̀ kọ́ lò fèègì ẹni tá àbákọ́ lókìtì tó fẹ́ ta ń kọ́ àgàrà ni wọ́n pe dárò wọn. Bẹ́ẹ̀ bá ń gbọ́ báwọn lọ́dọ̀ tí yín èmi ọmọ yín ni mò ń wí o. Olólùfẹ́ yín tẹ́ ẹ fẹ́ tóun náà fẹ́ yín Tèmítọ́pẹ́ Afọlámi Olúwadámiláre Àlàó Akéwì ìfẹ́ ní lórúkọ tèmi. Èmi máa ń sọ pé mi lọ́mọ tápà lè ìpínyọ́ mi lólú ni mi ọmọ alélu ọya àná mi ni mi ọmọ tápà tí fà mú ṣèlú tápà ní mi mo lùgódó kí n tó wọya lọ èrò tèǹgbà ẹ ò wẹ̀yìn wò. Èmi lọ́mọ tápà lè ìpín ọmọ ọ̀tẹ̀lẹ̀ fìdí ọgọ́ fọ́ mọ̀gà lálẹ́ yìí alárè yóò jó àgbá lágbára Ọlọ́run Olódùmarè ẹ sì mọ rí nǹkan ó gbé nǹkan hànú bó ṣe jẹ́ gẹ́lẹ́ nù. Èmi nìkan kí mo wà lórí ètò lásàlẹ̀ yìí mo wá pẹ̀lú bàbá mọ́gàjí ni àjọ ń bẹ lórí ètò lálẹ́ yìí ni afúnni ló ń jẹ mọ́wò bẹ̀ bí ò bá ra kinní ọ̀hún wá lóní jíjẹ nígbà míì yóò rà wá lóní mímu bó bá ya lágbára lọ́lọ́ Olódùmarè ọmọ yóò ní kàṣàlẹ̀ àpò. tó ifá kì í balẹ̀ kó mọ̀ ìyànbọ̀ òkèlè kì í balẹ̀ kó mọ̀ yíyẹ ẹ̀pẹ̀ Adékúnlé yín ti dé ó ti fìdí kalẹ̀ lálẹ́ tòní dandan ni kárí nǹkan sọ àsáládùn ò ní balẹ̀ kó mọ̀ rí nǹkan mú wá ṣe ti ọmọ aráyé káfi sọmọ aráyé káfi ṣe wọ́n lórí lálẹ́ tòní àtúntò ti dé o Adékúnlé yín Adébísí ní Akéwì orí ọ̀fẹ́ ní kí yín káalẹ́ pé ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò àsáládùn ṣe ti mọ̀ pé taago méjì àbọ̀ bá ti lù tó bá ti rú kan gómà yìí bẹ́ẹ̀ ni a ti lé tèǹbọ̀ sórí agbágbé ń bì í ẹ̀yin àtàwa náà ní kájọ máa gbádùn ara wa wọ́n ní ìwòsàn orí wẹ̀yìn ìwòsàn ń bọ̀ kóńdókè lórí aṣebi kò mọ̀ bà lẹ́yìn olè kò ní sí kí a mọ̀ rí ọ̀nà tá a fi gbé nǹkan kalẹ̀ pé lálẹ́ tòní o àtún ti mú tuntun wá fún yín lálẹ́ tòní ẹ sáà máa bá wa bọ̀ lórí ètò yìí ẹ ṣeun. púpọ̀ jù kájọ máa tẹ́tí Tèmítọ́pẹ́ tún ti dé ọmọ. Fèyísò yóò ní tán nílé aláǹtakùn ọ̀jọ̀gbọ́n nínú akọrin ti kọ́ pé bí aláǹtakùn bí ọba ìtì kú láti bí yìí dédò yóò ta ó bá tún kò nídò yóò tún tọ́la sádó ó bá tún kò ládó àdó àwáyé náà ń ràn wú lọ́rùn àṣàládùn lè tó ètò làṣàládùn ìkànnì Crest 91.1 FM lẹ́tí ń gbọ́ wa Gálílè lákalẹ̀ sí ní ọ̀nà tí ó lọ sí Olódó nígboro tìlú Ìbàdàn ibẹ̀ lọ́ba mi òkè sọ wádìí àlọ́yè sí mo kí ọlọ́wọ́ bọ́tìnì mi tó mú òbílẹ̀ dání tí ó fi ń tukọ̀ rẹ̀ tí ẹ̀yin fi ń láǹfà láti mọ́ gbọ́ èmi
tèmi fi ń láǹfààní láti máa jó àjùgbẹ̀yẹ létí tẹ̀yìn tẹ̀ wà nílé ẹni tó bá ti rí ẹni ọlá yóò ti mọ̀ pé ọlá ló bá dé ìdí nù tèmi fi máa ń pè ní gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ bí iye kókò tí ń bẹ lágbàlá ẹni ọlá abọ́ládé lágbára ọlọ́run Olódùmarè ò ní gẹmọ́ná àwa pẹ̀lú Àríkẹ́ Akéwì lájọ wà lórí ètò àṣáládùn lálẹ́ tòní ẹ̀ wò ẹ jẹ́ n kọ́kọ́ pé sí ti ń jẹ mí lẹ́sìn kí n tó gorí ẹ̀sìn torí ẹ̀sìn mi tẹ̀sí mọ́lẹ̀ mo lò ó ní kẹsẹ́ ní bá ń sáré lọ sọ́nà odò lọ́mọ mi níbi wọ́n gbé fẹ́ sínsínsín báyìí lẹ́sìn mi mọ́ mi tó fi bẹ̀rẹ̀ sí ní sí wọn lódì ìgbà tí mo bá pẹ́ sí fẹ́sí tí mo tó fẹ́sí ní ìsìnjẹ́ kó tó di pé sísẹ́ ẹ̀sìn tèmi di sísìn mi ta lẹ́sìn tí ń jẹ mí lẹ́sìn kí n tó gorí ẹ̀sìn tèmi tọ́pẹ́ ọmọ Fáláàánú ni Ọlá Dádé Àyìndé alálùbáríkà orin ọdẹ onígègé àrà tèmi tọ́pẹ́ ọmọ Fáláàánú ò bá bá péré akọni báyìí àfidà halẹ̀ gàràgà yóò pé èmi làrẹ̀sà jèjé bá a rédè mọ́mìnà bá a rí ọlá mo rojú epo pọ́ bẹ mo ṣe ní epo jùrù gbàdá lálọ́ bàbá kọ́ mi lédè mo mèdè ìyá kọ́ mi lédè mo mèdè ké mo mèdè títí mo tún bá wọn gbé gbà á rọ̀ yọ níbi wọ́n gbé fapẹ́ ní ìṣẹ̀bọ gbẹ̀gẹ̀dẹ̀ mo sùn lọ́rọ̀ arákùnrin ẹ̀yà mẹ́sìkò jágòdì bàbá tó bí mi ọlọ́run mọ̀ sí àrùn mọ́dẹ rẹ̀ sà ọdẹ tí mi kèké pàgàlà òsì lórí ètò lálẹ́ yìí yóò bá wa ní o ṣùgbọ́n ó ń fọkàn bá wa bọ̀ ó ṣeéṣe kó bá wa ká tó kú lórí ètò láṣálẹ́ ètò ní. ẹ wò adébí ẹyìn mọ̀ sí àpò ọ̀lẹ́ni wọ́n ń pẹ́rù wọn bẹ́ẹ̀ bá ti ń gbọ́ tó ń sẹ́wẹ́lẹ́ tó ń dùn létí ti yín bá wà wá kọ́ o ọlọ́run lójú ọmọ rí bẹ́ẹ̀ o ìdí rèé tẹ́fì mọ̀ pé yorùbá ní tó kún fọ́fọ́ tó ní gbọ́ngbọ́n tó ládùn tó lóyin nínú èdè yorùbá èdè tó rẹwà jù àṣà yorùbá làṣà tó wuyì jù ìran yorùbá nìran ìran tó sunwọ̀n jù ẹni bá rí ẹbí ẹni bá kò ẹbí lábàlá lè tó tiwa o ẹ jẹ́ kí n sáré gé báwọn àbàlá lákọ̀ọ́kọ́ la ti mọ̀ sí àgbéyẹ̀wò àṣà fúngbà àkọ́kọ́ tẹ̀yìn bá ń gbọ́ wa àwọn àgbéyẹ̀wò àṣà tiwa àṣà tó ti ń forí rìn lọ́lọ́ yorùbá tẹ̀yìn òsì náà ní mọ́ àwọn òmù wa sí ìrántí fẹ̀yìn àgbàlagbà fún àwọn àtàjọjẹgbẹ́ àtàwọn àtàjọjẹrọ̀ abalẹ́lẹ̀ kejì láti máa ń gbọ́ nípa oríkì ìmọ̀ọ́sọ oríkì ìlú oríkì ìdílé oríkì ìran oríkì àbísọ oríkì okò àmútọ̀runwá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abalẹ́lẹ̀ kẹta ìbílẹ̀ ti gbọ́ ewì látẹnu ọ̀jọ̀gbọ́n ni Adékúnlé Adébísí fúnra ẹ̀ akéwì orí ọ̀fẹ́ ibi tó bá ké fún yín kò gbowó kò gbòbì ni mọ́gàjínú abala tó kángun láti mọ tàtà pèsè lórí ètò ẹni oníkálukú ti máa ń ṣe àríwísí ẹ̀yin bàbá ẹ̀yin mọ̀mọ́ ẹ̀yin bàbá ẹ̀yin yèyé ẹ̀yin ẹ̀dùnmọ́ lọ́tún lọ́sì ẹ fi ìdílé nǹkan ẹ̀yọ kájọ máa gbọ́ bí ó sì máa ṣẹ́ wẹ́lẹ́ létòlétò nìyẹn gan tó mọ tiẹ̀ láàlà lábala báyìí ńláṣọ àyàn láyà àjẹjọ mo bó kinní ọ̀hún lébòtòrò ẹ̀yọ wọn á sọ pé ìtẹ̀ta bá ń sọ tá a lè rọ ọmọ pé ojú ní tìní mo sọ̀rọ̀ nípa oyún níní mo sì sọ tí àwọn olóyún tí wọ́n mọ̀ jẹ àmọ́ ẹ jẹ́ ká mọ̀ wípé lábala àgbéyẹ̀wò àṣàlálẹ̀ tòní ibẹ̀ náà láti ṣe kíni láti wọ̀ nísàn-án kòńkòndún rẹ̀ gangan tí fún tẹ̀dọ́ rẹ̀ gangan mo wá fẹ́ mọ̀ tú sílẹ̀ báyìí mo ń bọ̀ ẹ jẹ́ kí n sẹ́mi mu. bí ó ṣe rí lábala ti bẹ̀rùn òní wípé ọ̀kan nínú àwọn ìdí pàtàkì tọkùnrin fi ń ní aya tóbìnrin sì fi ń ní ọkọ ni láti máa ṣe kíni láti máa ní ààrò nílẹ̀ àwọn bàbá wa ẹjẹ́ ń gbé láti bẹ̀rù torí wípé òkèrè báyìí lójú títì ti mẹ́kún sun àwọn bàbá wa sọ pé ìgbéyàwó tí èèyàn bá ṣe tí ò bá ní ọmọ nínú irúfẹ́ ìgbéyàwó bẹ́ẹ̀ ò forí sanpọ́n ni lọ́dọ̀ àwọn bàbá wa o nílẹ̀ Yorùbá o gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń wí o bí wọ́n ti ń wí nù gẹ́gẹ́ bí ìgbàgbọ́ wọn láyé ìjọ́un wọ́n gbàgbọ́ pé bí ìgbéyàwó bá wà tí ò wá ní ọmọ nínú ìgbéyàwó bẹ́ẹ̀ ó jọ bí ká pé bó ṣe jẹun ó forí sanpọ́n àpẹẹrẹ tí ò dáni pẹ̀lú láàrin ọkùnrin àti obìnrin ìdí wá nù tí àwọn bàbá wa fi ní ó wà lára ìdí pàtàkì tí àwọn bàbá wa fi gbààyè wípé kọkùnrin ó mọ̀ ṣe kíni ọkùnrin láǹfààní láti fẹ́ ìyàwó 2 3 4 5 jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí àṣà tilẹ̀ Yorùbá ó wà lára ìdí tí wọ́n gbàgbọ́ pé bọ́kùnrin bá wà tí ò bá bọ́ sí pé ọmọdé sí wọn láàrin ó bá fẹ́ mi wò ó lè rí ní tó ń wá ó bá fẹ́ kẹta ó lè rí ní tí ń wá káàtì wá sọ pé bóyá obìnrin gan-an lọ́lọ́run kò sí èyí tí èso ọmọ náà gbogbo ẹ o káwá pé obìnrin gan-an nìyàwó ń bílẹ̀ ló sì jẹ́ pé ọkùnrin ní wu ọkọ bó bá lórí lọ́wọ́ bó bá fẹ́ kejì ó lè jẹ́ pé bẹ́ẹ̀ ni ó ti rí àrólé rẹ̀ dáúdù rẹ̀ tí ń wá
ó fẹ́ kẹta ó lè jẹ́ pé lórí ìkẹta ni tí ò ní rí lórí ìkejì gan ó lè jẹ́ pé lórí ìkẹrin ó lè jẹ́ pé lọ́wọ́ ọkọ tó sì jẹ́ wípé kì í ṣe pé ó lè jẹ́ tó sì jẹ́ pé lọ́wọ́ ọkọ fúnra lára rẹ̀ gan-an ló wà torí pé téèyàn bá gbìn sínú ilẹ̀ yẹn ní ká o bó ṣe jẹ́ gẹ́lẹ́gẹ́lẹ́ gan-an nù. ṣe wá rí wá sí pé ọkùnrin gẹ́gẹ́ bá ṣe mọ̀ torí bá ṣe ń sọ ní ìsàtí ń sọ nípa sọ pé ọkùnrin ló lórí ilé bẹ́ẹ̀ náà sì ni bó ṣe rí látàtẹ̀kọ́ sí bẹ́ẹ̀ náà ló wà nísìnyí bẹ́ẹ̀ náà ni ó sì ṣe mọ́ rí látàyébáyé ọkùnrin ni Dáúdù ọkùnrin ló lórí ilé àmọ́ wá sáyẹnlẹ̀ pé ọkùnrin tó jẹ́ pé òun ló fẹ́ yàwó ó wá fẹ́ obìnrin nígbà ó fẹ́ obìnrin ó ní ọmọkùnrin òun púpọ̀ ọmọbìnrin lòún fẹ́ mọ́ bí ó wá fẹ́ obìnrin lọ́mọ pé obìnrin ló fẹ́ jẹ́ kó jẹ́ àwọn ọmọ fún ọ àmọ́ nígbà tẹ́ ẹ jọ pàdé pẹ̀kí báyìí tó jẹ́ pé ọmọ láyìn láàrin ọkùnrin ní gbogbo wọn ń jẹ́ òun náà tó láǹfààní láti fẹ́ kejì bóyá yóò róbìnrin láti fẹ́ kẹta bóyá yóò róbìnrin láti fẹ́ kẹrin bóyá yóò róbìnrin ìdí nù ó wà lára ìdí tí àwọn bàbá wa ṣe máa ń níyàwó púpọ̀ láyé jọ̀hún. tó bí àṣà ìkóbìnrin jọ gan-an nù. lára tó bí kan lára tó bí nù. bó ṣe jẹ́ gẹ́lẹ́ nù. àwọn tí ń tẹ́tí àwọn akẹ́kọ̀ọ́ tí ń tẹ́tí lálẹ́ yóò ṣe wọ́n láǹfààní láti máa mọ irú ìdí tí ó mú àwọn àṣà Yorùbá kọ̀ọ̀kan tó mú lálẹ́ wù wá sàárín àwùjọ wa. a ní sáyẹn mẹ́nubà eléyìí nítorí wípé láyé jọ̀hún kọ́nà ó ṣàánú ó ní ta kọ́kọ́ tẹ̀ ká tó tẹ̀yàn rìn bí obìnrin bá wá wà tí ò bá wá ní kankan àgbà fàsìkò yìí gbàdúrà fún gbogbo àwọn obìnrin tí wọ́n ń wojú Ọlọ́run lódùmarè kọ́nà dákòókò bá wa jẹ́ kọ́lẹ̀ ayọ̀ kó sọ nínú gbogbo wọn kí wọ́n sì fọwọ́ osùn báyìí kí wọ́n fi pa ọmọ lára ká yé fọwọ́ osùn nù gègé bí jọmọ́ kọ́lọ́run Olódùmarè kó wọlá kó síjú àánú wò wọ́n kó dá wọn lóhùn. torí pé láyé jọ́ wọn àná bóbìnrin bá wà bẹ́ẹ̀ arangún làwọn mọ̀lẹ́bí máa ń pè wọ́n o. ó wà nínú àṣà tí Yorùbá kò pa bó ṣe jẹ́nu oríṣiríṣi ó kọ tí ò wé tí kò mérè wá ni a máa fún wọn. nítorí náà bóbìnrin bá ti lóyún báyìí ká wá gbà pé obìnrin ti lóyún adúpẹ́ fọlọ́run Olódùmarè tó délé ọkọ ní kété tó délé ọkọ náà ló lóyún inú àwọn ẹbí ọkọ àti ìyàwó pàápàá fúnra wọn yóò dùn ó sì mọ ṣàdúrà pé kọ́nà Olódùmarè kójú sọ̀kalẹ̀ láyọ̀ àti àlàáfíà bàdùn àbáwá gbà tó rúre tó sọ̀re Tèmítọ́pẹ́ Afọlámi ayọ̀ ńlá ni nínú mọ̀lẹ́bí òun bó ṣe jẹ́ gẹ́lẹ́ nù bó bá tún wá jẹ́ pé ẹni tọ́lọ̀ ń kẹ́ tó bí kínní àwa bí ni àwákà tí ò pẹ́ kò jìnnà síra wọn tó tún fọba lé tó tún folórí lé tó tún èèyàn tó bí àṣàládùn lè tètò làṣàládùn adúpẹ́ fọlọ́wọ́ Olódùmarè ìbẹ́yìn bá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ mọ̀ yẹ kúrò níbẹ̀ ìkànnì Crest 91.1 FM dẹ̀ láǹfààní láti mọ̀ tẹ́tí sí. ẹni tó bí Màbúbá Ọlọ́run Olódùmarè tó kẹ́ ẹ ó tún ti bí Mariam nínú ìyá Ọlámilékan náà tó ń bọ̀ irú ìdílé bá ìdílé aláyọ̀ ni o. bàbá yá yóò tún fi mí kún kó lè dáa adékẹ́wọ́lẹ́ olódò àga tí wọ́n fi ń jẹ́ nínú ilé wọn bóyá ọ̀pọ̀ dáadáa wọ́n sì fẹ́ kí gbogbo èèyàn kí wọ́n wà bẹ́ẹ̀. wọ́n fi ó ṣòfò ó ti dà ó dùn bẹ́ẹ̀. ọmọ ó sì pọ̀ lára èèyàn kí èèyàn má tu kọ́ mọ̀ pé wálé ayé. yóò padà mọ́ dàyà láàmú bí èèyàn bá da gbogbo. èèyàn gbọ́dọ̀ pé wọ́n wálé ayé. bó ṣe jẹ́ gẹ́lẹ́ nù. ṣé ẹ mọ iye ń ta gààrí ní ìsìn. Ọlọ́run ní gbọ́ gbọ́. oúnjẹ tó ọmọ ó jẹ yóò ti mú wọn látọ̀dọ̀ ọ̀dẹ ọ̀run àyà ọmọ ni ó wà. bẹ́ẹ̀ni Ọlọ́run ọba tó sì sí kókó ń ṣe bẹ̀ kò kó ń di àrò àtijọ́ tó Ọlọ́run sì ti dẹnu ní bùnbùn náà ló ti sì pèsè ní tí ó jẹ ẹ̀bẹ̀ láàmú baláwo àbí bó orílẹ̀-èdè ṣe rí kó jẹ́ kí àtijẹ àti mu wa kó jẹ́ kó mọ̀ rọrùn kó mọ̀ jẹ́ kó bọ́ sí ibi tí ó hà. adúpẹ́ o adúpẹ́ pẹ́ òkun torí wọ́n pé ọpẹ́ nífẹ̀ẹ́ ní kálí àwọn wọn nílé alára iyì nífẹ̀ẹ́ ní kájú àwọ̀ òde ìjẹrò adíá fún ọ̀rọ̀ kan mọ̀dìmọ̀dì tí ìfojoojúmọ́ béèrè tí kì í fọjọ́ kan dúpẹ́ jẹ́ ọpẹ́ olóore àdáàdá tán ni o. èsì ètò yìí nìkan ṣùgbọ́n lórí ètò yìí láti rọ ìjọba àpapọ̀ lórí ètò yìí a rọ̀ ìjọba ìpínlẹ̀ lórí ètò yìí a rọ̀ ìjọba ìbílẹ̀ lórí ètò yìí a rọ̀ àwọn tẹ́ ẹ̀ bá gbàgbé ọ̀kẹ́ àìmọye ìgbàlá mẹ́nuba ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò lórí ètò tiwa yìí nígbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àmọ́ àti dúpẹ́ báyìí o àtàwọn ẹ̀ṣọ́ aláàbò míì tá a lè dákọ
àdúpẹ́ torí pé yìnyín kẹ́ni ó lè sè míì ẹni tí ò bá dúpẹ́ ẹgbẹ̀fà Yorùbá ló fi bẹ́ẹ̀ gidi ní ìgbìje ni àwọn tí wọ́n kó sí ọwọ́ báńdíìtì tó jẹ́ àwọn olùkọ́ ìjọba àtàwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé wọ́n sì ṣe lọ Ọlọ́run Olódùmarè tó padà sọ wọn bọ̀ àdúpẹ́ o pẹ̀lú ipa ribiribi iṣẹ́ takuntakun tí ìjọba ṣe ìgbésẹ̀ ńláńlá tó mú àṣeyọrí ayọ̀ dání tí wọ́n gbé tó bẹ́ẹ̀ ṣe ṣèyí tó dùn Ọlọ́run Olódùmarè yóò túbọ̀ mọ́ kún yín lọ́wọ́ síwájú sí i o a tún lè mọ rí yín àmì àṣẹ sí i dáadáa sí i ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé àdúpẹ́ o àdúpẹ́ o. bákan náà a tún fi àsìkò yìí dúró sọ pé yẹniyẹni kẹ́ni ó ṣèmí ìjọba ti ṣèyí àárí gbogbo èèyàn ní àgbàjọ ní àgbàlù tí wọ́n ń jó tán yọ̀ àwa tún bẹ̀jọba ẹ̀bẹ̀ là ń bẹ̀jọba gbogbo àwọn ibi ìyókù tó tún kù tí àwọn ẹlòmíín ti ń bẹ lọ́wọ́ nígbèkùn torí wọ́n ń bẹ lọ́wọ́ kí wọ́n mọ̀ dágun lásì kí wọ́n gbìyànjú kí ajẹkùrú kínní ìkọ́tán lẹ̀ kí gbogbo àwọn èèyàn wọ̀nyí kí wọ́n láǹfààní kí wọ́n rí òmìnira wọn. adúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ o bẹ́ẹ̀ la dúpẹ́ lọ́wọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu bàbá nu bàbá tí kì í fọmọ rẹ̀ lẹ̀ adúpẹ́ o torí pé wọ́n fi wálẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ àti pé gbogbo àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé ó ti sì sórí báyìí gbogbo ara tí ń jó là ń yọ̀ wọ́n tiẹ̀ ní ẹnìkan wọn láwọn kan ṣèdúpẹ́ ní ṣọ́ọ̀ṣì pé inú àwọn dùn pé ọkàn àwọn balẹ̀ pé àwọn ènìyàn wọn tún ti padà dé bó tilẹ̀ jẹ́ pé wọn ò tí ì láǹfààní láti lọ mọ́ darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn ó dìgbà tí gómìnà bá fún wọn láǹfààní láti lọ darapọ̀ mọ́ ẹbí wọn ṣùgbọ́n a dúpẹ́ a sì ń wojú Ọlọ́run pé gbogbo àwọn yòókù tí ń bẹ lákàtà àwọn ajínigbé kélédùà kó jẹ́ kí wọn padà wálé láyọ̀ àti àlàáfíà ẹ ṣeun. a dúpẹ́ lọ́wọ́ bàbá àti bàbá gbogbo wọn la tó wọ́n pé àràbà ni bàbá ẹni abábálábà ni bàbá ẹni tá a bá bá níwájú irú wọn mọ́ tó bàbá ṣe fún ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. ẹ jẹ́ ká bọ́ sí ibi tí à ń bá bọ̀ torí bí à ń lọ òjìnà ibi tá à ń yà báyìí òun ló pọ̀ kó tó di pé ń bọ̀ sórí abalẹ́lẹ̀ tí ọpọ́n súnkẹ́ jẹ́ ń sọ àwọn nǹkan kọ̀ọ̀kan tó jẹ́ ohun tó lè dènà oyún níní àti ájò kí obìnrin lè ní oyún nílẹ̀ kóòtù òjìbí. Ẹniọlá Abọ́ládé lágbára Ọlọ́run ò ní ganmọ́ná ẹ̀yọ àkàndùn ní mọ́wọ́ ọ̀hún. Àwọn tó lè na oyún èyí ò máa jẹ́ bí ìdàkejì ẹ̀wẹ̀ tó ṣẹlẹ̀ ni pé bóbìnrin tí ò bá tètè lóyún láyé ijọ́ òun àná àwọn ẹbí tó jẹ́ ẹbí ọkọ gan àtẹ̀bí ìyàwó ọkàn wọn kì í balẹ̀ rárá o torí tá a bá dáta ṣàrán fàṣàrán ká dáta ṣàrán náà fún aṣàrán wọ́n wá bẹ̀rẹ̀ sí ni máa ṣe ìwádìí ohun tó lè fa ìdíwọ́ fún láti lóyún irúfẹ́ ìyàwó bẹ́ẹ̀ lásìkò wọ́n kọ́ ṣe ìwádìí bó bá jẹ́ pé ọkùnrin náà bí ò bá dá pé wọ́n ní pé bóyá irúfẹ́ ọkùnrin bóyá ó jẹ́ akúsára ni bábọ̀ ìwádìí bá fi hàn pé kì í ṣe akúra wọ́n ó tún mọ̀ bó bá jẹ́ wípé akúra ni wọ́n mọ̀ ẹ̀yìn o nígbà tí èsì ti ṣe akúra tán bá ti lọ tán bọ̀ tí wọ́n rí bí kì í ṣe akúra wọ́n tún ṣàwádìí míì sára obìnrin bó bá jẹ́ pé ara obìnrin nìṣòro wà wọ́n mọ̀ ó ní ọ̀nà tí ń gbà ṣèwádìí láyé ìjọ wọn àná bó bá jẹ́ pé nǹkan ara ọmọkùnrin rẹ̀ bóun ni ò bá dára tó ni àwọn bí rèé ó wá ọ̀nà tuntun àti ọ̀nà àtúnṣe ní wọ́n bá jẹ́ pé lára obìnrin nìdíwọ́ bá wà tí wọn ò fi lè tètè lóyún wọn ó bẹ̀rẹ̀ sí àjò láti ṣe mú irúfẹ́ ìdíwọ́ bẹ́ẹ̀ kúrò ní ẹ̀yìn o àmọ́ àwọn míì mọ́ wà tó jẹ́ pé wọ́n sàlọ́tún sàlọ́sì náà kọ́ lọ́wọ́ Olódùmarè kò jẹ́ kí ṣòta nítorí ìgbìyànjú báyìí ńlágbẹ́ gbà ìgbìyànjú làgbẹ́ ń gbìyànjú Ọlọ́run Olódùmarè ní jẹ́ kí ṣòta lóko láyé ìjọ wọn àná tí sábà máa ń fa ìdíwọ́ fóbìnrin òun tó bí mélòó kan ẹ̀jẹ̀ mẹ́nuba díẹ̀ kátó bó sórí àbálẹ̀ lè tọpọ̀ sún kan lọ́nà kínní bí nǹkan oṣù obìnrin bí èèlà rẹ̀ bí ò bá dára tó bí ò bá dára tàbí tó bá ń ṣe ségesège a máa fa ìdíwọ́ àti ní oyún irú wọn torí ìdí èyí ló ṣe jẹ́ pé obìnrin gbọ́dọ̀ sọ ohun tí ó máa jẹ́ sínú ara rẹ̀ láwọn àsìkò kan ọ̀nà yún un lọ́nà kejì à ń pè nǹkan kan nínú àwọn àìsàn tí ń bẹ nílẹ̀ Yorùbá tó jọ mọ́ intan sọ̀rọ̀ lórí èyí òun ni wọ́n pè ní ẹ̀dà
ó wá pé méjì wọ́n ní tòró wọ́n ní tìbú eléyìíkéyìí tó bá jẹ́nu méjèèjì kò sí èyí tí jẹ́ kọ́ oyún dúró nínú wọn. bẹ́ẹ̀ni. bó ṣe jẹ́ láyé ijọ́ náà sì tún ni ló wà náà ní òde òní náà. ìdí nù tó fi jẹ́ pé àwọn ìyáálé ilé àwọn ìyá wa tí wọ́n máa tẹ́wọ́ gba àwọn ìyàwó wọ́n máa ṣe alátọ̀nà àwọn ìyàwó wọ́n máa darí wọn sọ́dọ̀ oníṣègùn tó súnmọ́ mọ̀lẹ́bí ẹni tí ó máa yẹ̀ wọ́n wò tí ó máa fún wọn ní nǹkan tí wọ́n máa lò ní gbogbo ìgbà kí àgọ́ ara wọn lè dáa kó lè gbóyún. bọ́bá tiẹ̀ wá ṣe pé ìdènà ń bẹ fún ìyàwó tuntun bẹ́ẹ̀ láti lóyún oníṣègùn ọmọ nínú iṣẹ́ ìwádìí wọn wọ́n lè láǹfààní láti fúnru ẹni bẹ́ẹ̀ ní àwọn àtọ́jẹ àtọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tí wọ́n lè lò tí ó dára wọn padà bọ̀ sípò tí wọ́n fi tètè rí oyún ní. torí pé obìnrin tí ó bá ti lóyún ilé ọkọ ìran Yorùbá orúkọ ni a máa ń pè ó. àti sọ orúkọ tí a máa fún wọn. wọn ní kan jó oúnjẹ wọn lásán ni wọn ni wọn lè pè lákòókò adìẹ. wọn lè ní ọ̀làjẹ yìí. wọn lè ní ọ̀rẹ́ bẹ́ẹ̀. onítàn sì lè rí ràbàtà báyìí o wọn tún ní ọ̀làjẹ yìí. ìran Yorùbá bí ti wà nù. àdúpẹ́ ọ̀nà kẹta wọn pé bí oṣù bá ń bàjẹ́ lára obìnrin ó tún lè jẹ́ oríṣi nǹkan kan tí ò ní jẹ́ kóbìnrin ó tètè ní oyún oṣù náà gẹ́gẹ́ bí àkànlò èdè náà là ń pè ní oyún oyún ti ní ó kọ̀ tó bí ọ̀sẹ̀ mélòó òun náà ti mọ̀ pé ó ti ń bẹ lára ó kọ̀ tó jábọ́ ibẹ̀ gangan ló wá lè mú wa lọ síbi oyún dídè ṣùgbọ́n fi yún un sílẹ̀ sórí orí àní tó pọ̀ tá a fẹ́ ṣe lórí ètò ló onígbọ̀wọ́ ló lètò ẹ̀yin náà dé polówó ọjà tiyín wá ẹ̀yin o káwa ó fi tiwa ká fi gbé tiyín lárugẹ kẹ́yìn náà ó fi tiyín náà kẹ́ fi gbé tiwa lárugẹ torí tá a bá fapá kún tán báyìí ní fi mọ́ tó ha o bó ṣe jẹ́ gẹ́lẹ́ nù bẹ́yìn bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ bá ti dé ìkànnì Crest 91.1 FM ní Galilee lọ́nà tó lọ sódò Olódùngbòrò tìlú Ìbàdàn ẹ̀yin ẹ sọ fún wọn pé ẹ̀ka àpolówó ọjà lẹ́ ń lọ bẹ́ẹ̀ bá dẹ́ka àpolówó ọjà ẹ fún wọn ẹ sọ pé orí ètò Àṣáládùn ẹ ti fẹ́ ṣe ìpolówó ọjà tiyín lágbára lọ́lọ́run Olódùmarè ní o ẹ sì rí pé wàràwàrà báyìí ńlájẹ́ ó mọ̀ bùgbàjẹ́ torí àwọn àgbàlọ́ wọn bọ̀ wọ́n pé igi kíkì kì í bá wọn rìn kó borí ìfọn àgbẹ̀dọ̀ ìràkèrà kì í bá wọn rìn kó borí ìkàmùdùn èkókékò kì í bá wọn rìn kó borí èkó asín Ọlọ́run Olódùmarè ló pé orí bẹ́ẹ̀ o wọ́n pé ẹ̀ta báyìí ní kọ́kọ́ ta kí gbogbo ẹranko kẹranko kó tó ta wàràwàrà báyìí ńlájẹ́ ó mọ̀ bùgbàjẹ́ lágbára Ọlọ́run àti ń ṣe o kò ń wá o Ọlọ́run Olódùmarè sì níjó ń wá nígbà kọ̀ọ̀kan a bá sọ̀rọ̀ nípa táyé ìjọ́hun àná ká sọ tó di òní nítorí wípé ibi a bá gbé níbẹ̀ là á ṣe tó tó ṣe bí òwe àwọn àgbà lóde òní ọṣẹ́ tí oyún ṣiṣẹ́ nípa ṣíṣe iṣẹ́ abẹ gan-an tàbí lílo ìlòkulò oògùn tí ń ṣe kò kéré rárá ẹ̀yin o tó jẹ́ pé fúnra wọn ni wọ́n pọ̀ mọ̀ọ́mọ̀ wọ́n sọ pé kò tí ì tásìkò tó yẹ káwọn ṣe tó yẹ káwọn nígbà tó mọ̀ pé ò tí ì ṣe tán kí ló dé tó o ṣe tán tó o kù sí ọ lọ́wọ́ irú ọṣẹ bá àwọn béèyàn bá ti ṣe bí ẹ̀mélòó kan àmọ́ nídìí wọ́n ti máa ń fà o à ń ké à ń lọgun à ń sọ torí àǹfààní àti ìwúlò àti àlàáfíà ara wa ni la fi ń sọ báyìí ẹ̀yin o bákan náà àwọn èèyàn wọn a máa kó àrùn ajẹmọ́ ìbálòpọ̀ irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ a máa dènà oyún níní ẹ̀yin o ọ̀nà àbáyọ sírò àwọn ìṣòro báwọn ò ní pé kéèyàn kó ara rẹ̀ níjàánu nípa níta ń sọ yìí. ọ̀nà àkọ́kọ́ nù ìkóra ẹ̀ níjàánu nípa àbálò ẹ̀yin o àti láti dènà oyún àìròtẹ́lẹ̀ ẹ̀yin o bó bá ti kó gbogbo ara rẹ̀ níjàánu irúfẹ́ nǹkan máa ń jẹ́ kó dènà oyún àìròtẹ́lẹ̀ yóò sì dènà àrùn ajẹmọ́ ìbálòpọ̀ bó ṣe jẹ́ gẹ́lẹ́ nù oríṣiríṣi nǹkan tí wọ́n ń fa ìdádúró ó pọ̀ rẹpẹtẹ ọ̀pọ̀ gan-an. àwọn bàbá wa tiẹ̀ tún máa ń gbé àwọn ìgbésẹ̀ kan láyé jọ̀hún àná torí àwọn ìyá wa tí wọ́n wà ní ìdí rédíò tí wọ́n ń gbọ́ wa báyìí àti àwọn ọmọ kéékèèké tí a rí pé ó dáa kí wọ́n máa fetí kọ́rú àwọn nǹkan báyìí kásà àwọn ọmọ bàpàrọ̀ náà ni àwọn bàbá wa wọ́n máa ń gbé ìgbésẹ̀ tó jẹ́ pé nígbà tó bá kù díẹ̀ tó kù régéjá kí ìgbéyàwó wáyé àtọkọ ìyàwó àtìyàwó
nílé wọn lọ́hùn-ún ni wọ́n ti bẹ̀rẹ̀ sí máa fún wọn ní àwọn ìtọ́jú kan tí ó dènà àìníróyún ní wọn nígbà tí wọ́n bá dé ilé ara wọn. Àti èyí tó jẹ́ ọkọ wọ́n ní láǹtètè ìjọ tó dájọ́ ìgbéyàwó sọ́nà láàrin tó ní pé tó bá ti yá kan kì í pẹ́ mọ́ ó ti ń kí àgbo ọmọ lẹ̀ bẹ́ẹ̀ náà ni ìran ìwà. à ń bọ̀ ń bẹ̀ ẹ ṣeun. 91.1 FM Ìbàdàn ìkànnì àgbọ́dúnú. Hello there. The Society of Nigerian Broadcasters, SMB Southwest Zone, is inviting all broadcasters, broadcast professionals, and allied professionals to its Southwest Summit 2026, a strategic event slated to strengthen media and government synergy for national security. Coming up on Thursday, 16th July 2026, from 10 a.m. to 2 p.m. Venue: Oyo State Local Government Training Center, State Secretariat, Agodi, Ibadan. Time: 10 a.m. to 2 p.m. With the theme: Public Policy, Mass Media, and Conflict-Sensitive Broadcasting, Strengthening Media and Government Synergy for National Security, with the keynote presentation to be delivered by Chief B.C. Adeshola, MNI, a veteran broadcaster and former secretary to the Oyo State Government, as well as Mr. Charles Ibubu, the Director General of the National Broadcasting Commission, NBC. The special guest of honor is His Excellency Engineer Oluwaseyi Abiodun Makinde, the Executive Governor of Oyo State. Chief host, Ambassador Dr. Yemi Farumbi, OON, National Patron and Founding Father, Society of Nigerian Broadcasters, SMB. The summit will also feature the induction of new members from the Southwest Zone and the presentation of awards of recognition of distinguished personalities. Announcer, SMB Southwest Committee. Crest 91.1 FM, Ìbàdàn, ìkànnì àgbọ́dúnú. ọmọ fàlànù lọmọọmọ yọ ẹkú àbójúbà onígègé ọ̀rà ètò àsálàdùn tún ti gbiná. a ti ríra wa báyìí ó kọ àti mọ́ ọ lọ bàbá ti rí ẹni tó jẹ́ mẹ́ta méjì ẹkú àti làákìrẹ́ ẹni ẹkú àmójúbà wa lórí ìdí èyí káàbọ̀ padà. à ń sọ̀rọ̀ pé tó bá ti yá kan kì í tún pẹ́ mọ́ ajá fún láǹtètè tó jẹ́ pé níjọ́ tí ń ṣègbéyàwó níjọ́ náà ló ti ń kí àgbo ọmọ. ńgbà bàbá baálé tí wọ́n bá mú ọmọkùnrin ọ̀dọ́lọ́ngbà tó ti ṣe tán àti gbéyàwó tí wọ́n bá gbé lẹ́yìn lọ́nà ogbó tí wọ́n pa àgbo fún wọ́n ń kì í lára lẹ̀ di iṣẹ́ tí ń bọ̀ wájú tó fẹ́ ṣe. kábíyèsí àwọn aṣẹ́ olóbìnrin po tó fẹ́ ṣe àwọn ó ti bá a kì í lẹ̀ gbogbo àwọn ìtọ́jú wọ̀nyí ìtọ́jú tí ó lò ní àkókò tí ń bọ̀ láìpẹ́ òní bẹ́ẹ̀ náà ni àwọn abiyamọ àwọn ìyáálé àwọn ìyá wa wọn ò ní fi ọmọbìnrin tí ń lọlé ọkọ wọn ò ní fi ilẹ̀ lásán wọ́n bẹ̀rẹ̀ sí tọ́sọ́nà bẹ́ẹ̀ náà mọ̀ pé ọyá gbẹ́lẹ̀ kọ́ ọlá o ọyá ṣèyí báyìí o gbogbo àwọn jáyìí fèyí sòyí hùn wọ́n ń ṣe é lẹ̀ di iṣẹ́ tí ń bọ̀ níwájú. sẹ́ẹ̀lì fún mi ní díẹ̀ nínú àwọn tí ẹ̀ ń sọ jáde lẹ́nu yìí. gbogbo àwọn kinní tá à ń sọ yìí ń ṣe ń bẹ àwọn bàbá wa ń ṣe. mo mọ̀ pé ẹni ló jẹ́ máa sọ. àwọn bàbá wa ń bẹ ńlẹ̀. èdè yẹn fi lè fi kojú ogun ńkọ́ ẹnìyàn náà ní ẹ̀ lè fi kojú bí àpẹẹrẹ ní ìsìn. jẹ́ àfihàn lẹ̀ sọ́wọ́ àwọn jagunjagun wa. àwọn ní ìlú pàṣẹ ìyàn. ẹ̀kọ́ ti tarapọ̀ mọ́ àríyá náà lẹ́yìn náà ń gbọ̀n torí ẹ̀bẹ́ èèyàn náà bá wà ní ìsìn náà tóun náà ṣetán tó múra wọ́n máa ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ibi tí wọ́n ń lọ tí wọn ò tí ì dé rí tó sì jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ó gbé títí tí wọ́n fi kó ọ̀nà ààyè ara wọn. torí ìdí èyí ọ̀pọ̀rọ̀ kọ̀kádùn o bá a ti ń sọ tó ń bi tí ọ̀tún wọlé ẹ má ṣe jẹ́ ká jẹ́ pé bàtò sí jáde kó lè bá a wúlò fúnra wa ni. ètò ìtàlẹ́yìn àtọkùnrin àtobìnrin ló wúlò fún ètò tó yẹn fi mọ́ sọ pé èèyàn ò kó àkùnrin ìní àṣàládùn lè to ètò làṣàládùn ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tí ń wò wá lójú òpó ti kàn ní ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook bẹ́ẹ̀ náà bá fẹ́ jowó wọn ẹ kọ̀ tẹ́ síbẹ̀ Facebook ni ẹ tẹ Crest 91.1 FM Ìbàdàn kétékété lẹ́la àǹfààní láti máa fojú ṣèràn òdìbò nǹkan tá à ń gbénu ilé agbára ṣe ní àyín ẹ̀rí tí gbọ́ ṣe mọ́ gbòòlà Crest ni wọ́n ń pè bí yìí ọ̀gbẹ́ni Ọ̀dẹ́yẹmí ọmọ kúrè wọ́n pé ẹ káalẹ́ o ó pọ̀ gan-an ẹ
ti sọ ẹ káalẹ́ o ni wọ́n sọ ẹ kú ètò ọlọ́run ní ètò bàbá wa wọ́n pé àṣáládùn lètò ètò làṣáládùn jẹ́ ká bọ́ sórí abalẹ̀ ilé ìtọ́pọ̀ sókè kí tó tó máa kà wọ́n yòókù ẹ̀ dákun torí àgọ́jọ́ mùsùlùkùn lálẹ́ yìí àtúnì nǹkan míì tá à ń gbé bọ̀ ṣùgbọ́n ká tó bọ́ sí abalẹ̀ yìí ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe kíni ká kọ́kọ́ ṣe tí ọpọ́n sún kàn ná jọ̀pẹ́ lábala báyìí laṣọ áyán àti kúrò lábala ti àgbéyẹ̀wò àṣà nílé ẹ̀kọ́ náà ẹ jẹ́ ká bọ́ sórí abala orí ẹ̀rùn. Yorùbá ò ní gègé ara ètò àṣáládùn tún ti gbìnà yá o níkànnì alára àgbà yìí dá gbogbo ọmọ Yorùbá o ẹ̀tún jájọ jẹ̀gbádùn ètò Tèmítọ́pẹ́ tún ti dé ọmọ Fálànù wa ó ní gègé ara ló ní kẹ́kọ̀ọ́gbọ́n. ẹ jẹ́ bá wọn délé Ifẹ̀ ká dórí wọn. Abu Olúfẹ́ o àkejì ọmọ Abu ojú mi yẹ̀ṣọ́ ojú rábẹ́ ó lé gẹ́ngẹ́ Abu ojú mi yẹ̀ṣọ́ ojú rábẹ́ ó lé góńgó Abu òní jẹ́wé ogún ṣèrè wọ́n rìn lọ́wọ́ wọn lọ lákòókò ọmọ lọ́wọ́ ẹ̀dán ẹ̀ńlẹ́ ẹ̀yìn lọ́mọ alákòókò pòròròròròrò wọ́n láyé dúró ká tó kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni àgbọ́dọ̀ bẹ̀rẹ̀ ká tó kí wọ́n nífẹ̀ẹ́ oyè tóńgá tó ń bẹ̀rẹ̀ là kí wọ́n nífẹ̀ẹ́ Òǹtólú bó o bá dúró kí wọ́n nífẹ̀ẹ́ Òtàbẹ̀rẹ̀ ojúrábẹ́sà àwọn bàbá mi ó ní tí wọ́n mú olúwa rẹ̀ ṣe mo dúró mo kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni wọn ò fi mí ṣẹbọ mo sì bẹ̀rẹ̀ mo kí wọ́n nífẹ̀ẹ́ Òrì bẹ́ẹ̀ wọn ò fi mí ṣẹbọ èmi ò kí wọ́n nífẹ̀ẹ́ mo sì tábẹ́rẹ́ o ewúwẹ́ mi ewúwẹ́ ẹ̀hún wẹsẹ̀ ewúwẹ́ ẹ̀hún wẹ́ kẹ̀kẹ́yìn ẹ̀gbọ́ ẹ kárelé ewúwẹ́ o ewúwẹ́ mi àwọn lọ́mọ mọ́wẹ́ mi ńlá dẹ̀gìrì ewúwẹ́ mi òjò polongo wúwo Abu Olúfẹ́ àkejì ọmọ bí mo bá torí oní kẹ́kẹ́ kù mo pé kó arẹwà lópogo bí mo bá torí oní sọ̀bọ̀rọ̀ kú mo pé kó arẹwà lópogo èmi ò nítorí onípẹ̀rẹ̀ǹsẹ́ kú abilà mẹ́rìndínlógún onípẹ̀rẹ̀ǹsẹ́ onípẹ̀rẹ̀ǹsẹ́ abila lógi ìjó ẹrúkẹ́rú abila lálẹ́nu gàmbàrí onílà àyàgbà Olúfẹ́ nílàpọ̀n ọba ló ní ṣẹ́ṣẹ́ fún abúlé àwọn àpàpà ládọ́ ènìyàn àpàpà ládọ́ ènìyàn ní tí múlẹ̀ Olúfẹ́ wù mí o ọmọ Olúfún adé àwọn bàbá mi orí kòndòrò nímúlẹ̀ bàbá wọn sún mi lọ pẹ̀lẹ́ ọmọ olóòṣà kan òòṣà kan wọ́n bá gbádìyẹ wọ́n á jẹ́ torítorí wọ́n bá gbádìyẹ wọ́n á jẹ́ tòrẹ̀tòrẹ̀ ńlẹ́ ọmọ onílù kan ìlú kan eléyìí tí wọ́n fọwọ́ ẹkùn ṣe lọ́jọ́ ọjọ́ sí níbi tí wọ́n gbé bí bàbá tí wọ́n lọ́mọ Ifẹ̀ oyè lágbo bí n bá ń lọlé àwọn bàbá tẹ̀yìn gbogbo ẹ ló lápẹ̀rẹ̀ akété ń pe tí erin ni wọ́n fi ń ṣọ̀ṣàn rẹ̀ àmì àwọn ọlọ́mọ olódò tẹ́rẹ́rẹ́ ọmọ olódò kan ọ̀tàràrà eléyìí tó sàn wéréke tó lọ sàn wéréke ó dẹ́yìn kò lé ọ̀sìnlẹ̀ ló bá dókun ó dẹ́yìn kò lé adétawẹ̀ ló dọ̀sà ebi onípele ojú ò gbọ́dọ̀ mu ìran àwọn abàbàjà wọn ò gbọ́dọ̀ bu sísẹ̀ ògèdègèdè onísọ̀bọ̀rọ̀ ni ó mú mi odò náà gbẹ ọ̀bọ̀rọ̀ mi wù mí ẹ̀yà jẹ́ kíbi dandan lọ́mọ bálágbẹ́ omi tí mo lọ sàn wéréké tó lọ sàn wéréké ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kúkú lomi ọ̀hún sàn dé lọ́jọ́ ọjọ́ sí àkọ́kọ́ ló lọ́yọ́ nílùú Ọ̀ṣun létí Ẹdẹ ẹ̀kẹ́jì lórí ọ̀rọ̀ lọ́ṣun Òṣogbo ńlá sọ́dọ̀ṣun Òṣogbo nílé Òròkì ọmọ àsálà gbọ́
tarúgbó ti mọ̀ jẹ́sí ọjọ́sùn lè mọ̀ lóṣogbo ni àṣejì rẹ̀ lómi ìkẹta gbéjà náà lọ́jọ́ ọjọ́ sí ọmọ onífẹ̀ẹ́ abu rẹ̀ ọmọ amápá owó rẹ̀ mọ́ ọmọ fìtílà kété pé eléyìí tí ń bẹ ló tún fẹ́ ń jẹ́ ọjọ́ sí iná ò ní kún bẹ́ẹ̀ tọ̀sán torí pé bẹ́ẹ̀ ni babaláku bàbá wọn gbé kawó ẹ yọ ńlẹ́ ọmọ onífẹ̀ẹ́ abu rẹ̀ ọmọ amápá owó rẹ̀ mọ́ tí ń kí ọ́ ní ọ̀rù jẹ̀jẹ̀ bí n bá ń kó onífẹ̀ẹ́ abu rẹ̀ lọ́wọ́ mo lè pòun mẹ́sàn-án ní mọ́múlẹ̀ olúfẹ́ ẹ wù mí o ìkúnlẹ̀ rògùdù kíní ọ̀hún wù yìí nífẹ̀ẹ́ àwọn bàbá mi igbá funfun nẹ́nẹ́ kíní ọ̀hún wù yìí nífẹ̀ẹ́ àwọn bàbá mi aṣọ funfun nẹ́nẹ́ kíní ọ̀hún wù yìí nífẹ̀ẹ́ bàbá mi obì ipa kíní ọ̀hún wù yìí nífẹ̀ẹ́ àwọn bàbá mi obì ifin kíní ọ̀hún wù yìí nífẹ̀ẹ́ àwọn bàbá mi àgógó ẹnu mùrìmùrì àẹ̀gbọ́ ká tó fárí apá kan kádápá kan sí kíní ọ̀hún wù yìí nífẹ̀ẹ́ àwọn bàbá mi àgógó ẹnu mùrìmùrì orí kan tí kì í jẹku orí kan tí kì í jẹja orí kan tí kì í jòkòǹgó àfomi ọbẹ̀ lóore ẹ ò kàṣà ẹ mọ̀ pé kíní ọ̀hún wù yìí nífẹ̀ẹ́ àwọn bàbá mi onífẹ̀ẹ́ àbúrẹ́ ọmọ amápá owó rẹ̀ mọ́ ti ń pè ọ́ ní ẹrù jẹ̀jẹ̀ èrè káre lémi o èrè káre lémi o ọjọ́ ọjà Ifẹ̀ èrè káre lémi o. Ẹ káàbọ̀ padà láti Ilé Ifẹ̀ ẹ jẹ́ ká bọ́ sórí abala ilé tí ọpọ́n sún kan ẹ jẹ́ ká jọ jẹ̀gbádùn Adékúnlé Adébísí akéwì orí ọ̀fẹ́ ká tó jọ gbọ́n tó ní fún wa láṣálẹ́ yìí. ẹ kú àjálẹ́ ẹ̀yin olólùfẹ́ wa ètò àṣà ló tó wọlé dé ẹ kú dédé ìwòyí níbi gbogbo tẹ́ ẹ ti ń fi èsì rédíò wa ọpẹ́ ní ká ṣe fọ́ba olúwa tó mú ká máa gbọ́ra wa lọ́jọ́ ajé gbogbo àsáládùn lápètò pẹ̀lú tọ́pẹ́ Crest 91.1 FM ló lètò àrà ibo nìmí sí ń gbé wa lọ lásìkò tíṣẹ̀ yìí ojú ọjọ́ ti rí ibi ọpẹ́ dídá lórí dídó làwọn ọmọ oríire lọ́wọ́ olúwa ni nítorí wípé lọ́jọ́ tí wọ́n kó wọn lọ gbogbo ayé ní kígbe kiri bí wọ́n bá kó wọn sílé nísẹ̀yìí ó tọ́ ká dúpẹ́ kí gbogbo ìlú máa dá músòmúsò lókù. ọjọ́ 15 oṣù karùn-ún ìṣẹ̀lẹ̀ oríire ń bẹ lọ́bẹ̀rán tó ọdún 2026 tá a wà yìí gan-an ni làlúrí rúgbódé ìṣẹ̀lẹ̀ ọ̀hún sọ lọ́gbọ́n kọ́ ó sì solóye sínú gulegule ariwo tó lórí tẹlẹ́mù àti gómìnà tó ń ta ààrẹ wa ò wá rí mú mímọ́ kẹ́ ẹ wo bí ìdààmú ọ̀hún gbé papọ̀ jù. àmọ́ sá nísẹ̀yí adúpẹ́ o a kí gbogbo wa kú oríire akẹ́kọ̀ọ́ 39 àtolùkọ́ wọn ìjọba kó dé pátápátá adúpẹ́ tá a rójú rí mú